ènìyàn tó ti gba ìkúrújẹ lọ́wọ́ ẹbọra látàrí àrùn onígbá méjì kọ́lẹ́rà ti di 13 báyìí ní ìpínlẹ̀ Ebonyi. Very Dark Man ti farahàn ní ilé ìgbìmọ̀ aṣòfin. Lábẹ́ rẹ̀, ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin yóò fojú VDM, Bobrisky àti EFCC winá òfin. Ilé-ẹjọ́ ti dá àjọ INEC lọ́wọ́ kọ́ o. Ó ní wọn kò gbọ́dọ̀ gbé orúkọ àwọn olùdìbò nínú ètò ìdìbò ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Rivers jáde. Wọ́n ti búra wọlé fún onídàájọ́ Kudirat Kékeré-Ẹkùn gẹ́gẹ́ bí adájọ́ àgbà tuntun. Àjọ Amnesty International ti sọ̀rọ̀. Ó ní Tinubu ti ń gbé ìgbésẹ̀ àṣìṣe láti fi ẹ̀sùn ìdìtẹ̀ mọ́jọba kan àwọn olùfẹ̀hónúhàn. Ilé ìfowópamọ́ àgbáyé ti buwọ́lu owó kan tó dín díẹ̀ ní bílíọ̀nù $2 láti fi gbárùkù ti orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn òǹwòye kan ti sọ̀rọ̀ o. Wọ́n ní kò dín ní bílíọ̀nù lọ́nà $20 tó ń wọlé láti ọ̀dọ̀ àwọn ọmọ Nàìjíríà tó wà lókè òkun. Nítorí ìdí èyí, ó yẹ fún wọn láti lè kópa nínú ètò ìdìbò. Níṣe ni ètò ààbò lè dọindọin nílé ìjọba ìpínlẹ̀ Edo pẹ̀lú bí Shaibu ṣe ń gbìyànjú láti padà síbẹ̀. Èyí làwọn ìròyìn lérèfé lálẹ́ òní ọjọ́ Ajé, Monday 30 oṣù kẹsàn-án ọdún 2024. Ẹ kà á síwájú sí nípa dídarapọ̀ lójú òpó TheMatrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.